àtàrẹ méje. Orí tútù ní orúkọ ìwọ kọ́. Òwúrọ̀ Olódùmarè lórúkọ àpè o. Ó yá ẹgbẹ́ra lẹ́dìdé. Ẹ fi rododo wọn. Ẹ̀ka kóòtù kò náà ní wọn ò péke tó sọ ọkùnrin di mága. Ẹ̀gbọ́n wọn níbọn ìka. Ẹ fi rododo wọn. Ẹ̀ka kóòtù kò náà ní wọn ò péke tó sọ ọkùnrin di mága. Ẹ̀gbọ́n wọn níbọn ìka. Ikú rẹ̀ jọ̀gẹ̀dẹ̀ tó ń rèdí. Ó mọ̀ pé mo tó dùn á máa balẹ̀. Ó gbà pé ewúrẹ́ lọ́wọ́ láre. Ó gbẹ̀kùn àgbò lọ́wọ́ kúnlé. Ó fáwọn lórí tó ń fọ̀dà kó ká. Wọ́n á ju ẹ járí. Ìdágìrì oko tí ń dábò lógo ọ̀gànjọ́. Ìdágìrì ẹ̀pọ̀ tí ń dàrú lójú òbò. Màkúndà tẹ̀kúndà oko tí ń dàkẹ́rẹ́ rẹ̀ rí. Ẹ ṣe wọ́n o, ẹ ṣe wọ́n járí. Ẹ fi rododo wọn, ẹ̀ka kóòtù kò náà ní wọn ò péke tó sọ ọkùnrin di mága. Ẹ̀gbọ́n wọn níbọn ìka. Ẹ fi rododo wọn, ẹ̀ka kóòtù kò náà ní wọn ò péke tó sọ ọkùnrin di mága. Ẹ̀gbọ́n wọn níbọn ìka. Dàlẹ́rú dànàrú lórúkọ òbó olóṣó. Òbó tẹ́rẹ́ lórúkọ okorosko. Odó ló ní kí n dún ẹ dákú. Ìṣàsùn ló ní kí n bá ẹ sùn. Ó ti gbà mí wọ sínágọ́gù. Gbàdó ẹ gbàgbé òṣì. Ìdágìrì oko tí ń dábò lóru ọ̀gànjọ́. Ìdágìrì ẹ̀pọ̀n tí ń dàrú lójú òbò. Màkúndà tẹ̀kúndà oko tí ń dàkẹ́rẹ́ rẹ̀ rí. Ẹ ṣe wọ́n o, ẹ ṣe wọ́n jáde. Ẹ fi rododo wọn, ẹ̀ka kóòtù kò náà ní wọn ò péke tó sọ ọkùnrin di mága. Ẹ̀gbọ́n wọn níbọn ìka. Ẹ fi rododo wọn, ẹ̀ka kóòtù kò náà ní wọn ò péke tó sọ ọkùnrin di mága. Ẹ̀gbọ́n wọn níbọn ìka. Ẹ máa fún mi ní gift o, àjẹ́bẹ̀ máa pa TikTok mi ìfẹ́ wá sórí TikTok o. Sísá mi kan ló wá pè mí pé kí n wá. Ẹ bá ti fún mi ní gift máa padà ní máa fèsì Facebook. Orí tútù ní orúkọ ìwọ kọ́. Òwúrọ̀ Olódùmarè lórúkọ àpè o. Ó yá ẹgbẹ́ra lẹ́dìdé. Akọ́dá ayé o, ìbà rẹ ni mo ṣe olùdá oko. Olùdá oko. Olùdá òbò, olùdá ẹpọ̀n, olùdá idán, olùdá ọmú. Ìbà rẹ ni mo ṣe o ṣàòkè. Ìbà rẹ ni mo máa ṣe o ṣàòkè. Ẹjọ́ ojú mi ṣe. Ẹ káàárọ̀ ẹ kú dédé wò. Yẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ tí ń fún mi ní gift. God bless you. Ẹ káàárọ̀. Ẹ wo title caption program mi. Mo ní all saints. Ẹ̀yin saint. Ẹ̀yin Saint Teresa. Ẹ̀yin Saint Thomas. Ẹ̀yin Saint kìnìkan Joshua. Ẹ̀yin Saint kìnìkan ẹ jọ̀ọ́ ẹ kúrò ń bí. Reason tí mo ṣe ní kẹ́ kúrò ń bí ni wípé òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní fẹ́ gbọ́. Òótọ́ ọ̀rọ̀ tó máa kan gógó tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe already. Kò ń ṣe gbogbo èèyàn ló láti ṣe o. But ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe already. Àwọn tí wọn ò ṣe wọ́n ń ké yáàlà nítorí pé bọ́n ṣe ọkọ wọn ń ṣe bọ́n ṣe ẹlòmíì ṣe fọ́kọ wọn. Wàhálà ọdẹ ìṣẹ̀lẹ̀ nínú ilé. So ìwọ tó bá jẹ́ saint, kò bá jẹ́ pastor, kò bá jẹ́ kinní kan, o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi, kúrò lórí platform mi. Torí pé tí n bá sọ tán, ẹni tó bá wá ṣépè àbí ó wá sọ̀rọ̀ fún mi, Ọlọ́run máa fi ẹ̀jẹ̀ ṣe tutù fún ilẹ̀. O ní right láti kúrò lórí platform mi. O ní right láti má wá sórí platform mi. Tó bá dẹ̀ mọ̀ pé o fẹ́ wòran, God bless you for the gift, God bless you. O lè wòran kó má comment, but wípé ẹ máa pohùn mọ́ mi lẹ́nu bí ẹ ṣe báyé jẹ́. Tí ìgbéyàwó eku òkè bí eku mọ́, ẹja òkè bí ẹja mọ́. Tó dẹ̀ jẹ́ wípé Gen Z kìíní tá wà yìí, ó yàtọ̀ sí táìmù Maria àti Jésù. Ó yàtọ̀ sí táìmù Muhammadi. Táìmù tá wà yìí, táìmù tí ẹ pé àwọn èèyàn ọkùnrin àtọkùnrin fẹ́ra wọn openly. Obìnrin àtobìnrin fẹ́ra wọn openly ní ayé ìgbà Jésù wọn bí eré kó kà síta náà ṣe pa Sódómù àti Gòmárà mu. Táìmù tá wà yìí,
tá ń gbélé ayé ẹ ṣayé bó ṣe fẹ́ ṣayé ká lọ fèsì ọ̀run ni tá dẹ̀ mọ̀ bóyá ọ̀run kan wà. So a ń láti sọ òótọ́. Ìwọ tó bá mọ̀ pé ara ẹ kọ òótọ́ ní sáà àti àkókò yìí, gẹ́gẹ́ bí a ṣe sọ wípé tí o bá mọ̀ wípé inú rẹ dùn àbí inú rẹ ò dùn sí ìgbéyàwó àti sọ àwọn ènìyàn yìí pọ̀, sọ nísìnyìí àbí kí o dákẹ́ títí ayérayé. Tó bá ti mọ̀ wípé ara ẹ kọ òótọ́ saint ni ẹ, kúrò lórí platform mi, àbí kó má sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀, àbí kí kélé gbé ẹ tó bá ti sọ nǹkan, torí mi ò force ẹ wá síbí o. Kókó là ń rọ́fà di tí àwọn èèyàn ń gbọ́ òótọ́ ni mo fẹ́ sọ. Ẹ káàárọ̀, ẹ kú dédé wò. Ṣáájú mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti lọ bá mi wo Iyì Wúrà. Iyì Wúrà náà dẹ̀ sì lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí Yinka TNT YouTube channel. Ó ṣe mí láàánú wípé ọkùnrin kan reach out sí mi lánàá. Ó ní àǹtí, ó ní màá ṣe fíìmù yìí, ó ní wọ́n á gbọ́. Ó ní ìyàwó mi lẹ describe ń bẹ̀. Ó ní ṣe ló dàbẹ̀ ni pé mo pè yín jókòó, mo wá rojọ́ ìyàwó mi fún yín. Ó ní ǹjẹ́ mo mọ̀ wípé ìyàwó òun ó fúnra rẹ̀ lọ share room, ó lọ ń sùn síbì kan. Gbogbo ẹ̀yin ọkùnrin, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ń ṣe, ọkùnrin ló máa ń share room, ọkùnrin ló máa ń, Ọlọ́run ti gbé ọkùnrin dé, ó ti fún ọkùnrin ní, ó mú láti inú ìhà ọkùnrin láti ṣẹ̀dá wa. Ọlọ́run dẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ dẹ̀ lè ṣe. Ọlọ́run ti gbé ògo fún ọ̀lẹ́ àti òkè. Lọ́lọ́run ti ṣe wá ní olùrànlọ́wọ́, ló ti fi wá ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ọkùnrin. Ẹ lè bá ọkùnrin fa àwọn action kan wà tọkùnrin máa take nínú ilé tó jẹ́ pé tó o bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ gan, o máa béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú respect àti tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ àti rọ̀nù ni. Àwọn nǹkan kan dẹ̀ wà tọkùnrin máa ṣe nínú ilé tó ò ní lè ṣe gẹ́gẹ́ bí obìnrin. Àwọn ìgboyà kan wà tó ò ní lè ní tó bá fẹ́ jókòó sílé ọkọ. Ìwọ obìnrin olójú láyà, òun sọ fọ́kọ ẹ pé kó lọ ẹ lọ wo fíìmù yẹn o, Iyì Wúrà. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni, bẹ̀ tó bá jẹ́ obìnrin tírú ẹ bá ń ṣẹlẹ̀ sí, try láti lọ yíwà padà. Ó jẹ́ obìnrin, wàá máa sọ fọ́kọ ẹ pé kó lọ wálé torí pé ò fẹ́ jẹ́ kó dú ẹ. Wàá láyà wàá lọ bá súnmọ́ yàrá àwọn ọmọ ká tó wí ká tó fọ̀. Wàá kúrò lẹ́gbẹ̀ẹ́ ọkọ, wàá lọ yá yàrá sọ́tọ̀, wàá lọ gbé matrasi tiẹ̀, wàá lọ máa sùn sọ́tọ̀. Ayé rírí over sàbí ni. Ọkùnrin ló máa ń ṣerú ẹ̀ kó ṣe obìnrin nínú ìgbéyàwó, nítorí pé ọkùnrin ló lè bọ́ta, ló lè fẹ́yàwó méjì sínú ilé. Obìnrin ò ní lè ṣe. So tó bá ti ń ṣe, o ti ń send àwọn signal, àwọn orúkọ tó ò jẹ́, àwọn nǹkan tó ò jẹ́, o ti ń sọ fún ọkùnrin pé bó o ṣe rí nìyẹn. Báyìí pé o lọ ń sunu yàrá mi, o lọ ń ṣe bed, o ní kíní kan, o ń sọ fọ́kùnrin bó o ṣe rí nìyẹn. So obìnrin yẹn, ọkùnrin yẹn dìdí pè mí pé ìyàwó mi lẹ describe. Ṣé ló dàbẹ̀ ni pé mo wá sọ ọ̀rọ̀ ìyàwó mi fún yín. Gbogbo ẹ̀yin ọkùnrin náà, mo sọ nínú orin tí mo kọ sínú fíìmù yẹn, mo ní pẹ̀lẹ́ ó lóbí ó lákọ. Bá a ṣe máa ń bá àwọn ọmọ wí kọ́ la ṣe máa bá ìyàwó wa wí. Àwọn ọ̀rọ̀ kan wà tó ò ní lè máa sọ fún ìyàwó. Ẹ wo bí tẹ́ bá wo fíìmù yẹn, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìdílé Dèjì àti ìyàwó ẹ̀. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìdílé Láìdé àti ìyàwó ẹ̀. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. So àtọkùnrin àtobìnrin, ìwọ ló máa rí tiẹ̀ mú nínú móvì Iyì Wúrà. Bọ̀ ìwọ ọkùnrin, nǹkan tí Iyì Wúrà wá wà fún ni pé ìwọ obìnrin tó bá ń ṣe ìwà tí ọmọdé bíi pé yẹn ń wù, tó ní ìwà yẹn, lọ wá ọwọ́ ẹ̀dẹ̀lẹ̀. Torí tó o bá wọ ọwọ́ ẹ̀dẹ̀lẹ̀, fúnra rẹ ló ti fi àwọn pẹyẹpẹyẹ, àwọn ìkìnnìún àti ìkòkò ńlá sínú ilé ẹ. Ìwọ ọkùnrin náà tó bá ní pàǹdà tó ń wá, mi ní kó má wá, mi ní kó ní wúrà nílé, mi ní kó má wá pàǹdà. Ṣùgbọ́n má jẹ́ wíwá pàǹdà ẹ, má jẹ́ kí wíwá pàǹdà ẹ kó disturb wúrà tó o ní nílé, torí tí wúrà bá ti bọ́ lọ́wọ́ ẹ, ó bọ́ nìyẹn. Èyí tẹ́ ẹ bá ti wo Iyì Wúrà, tẹ́ ẹ ṣẹ̀fẹ́ marry, tẹ́ ẹ ti marry, tẹ́ ẹ ní àwọn ìwà kan tẹ́ ẹ mẹ́ni tó máa correct ẹ fún yín, ẹ lọ wo Iyì Wúrà lórí Yinka TNT TV. Wá gbọ́ ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ tó jẹ́ òótọ́ láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣépè, ẹ ready láti ṣépè. Ọkùnrin àti obìnrin wọ́n lè jẹ́ ìjìjọ lè pawọ́pọ̀ wá wúrà, àmì pawọ́pọ̀ wá pàǹdà. Àwọn méjèèjì wúrà ara wọn ni wọ́n jẹ́. Ṣùgbọ́n ìdí tí ọkùnrin àti obìnrin fi máa ń pawọ́pọ̀ wá pàǹdà máa sọ fún yín. Tó lè jọ wá pàǹdà láti hold marriage wọn, máa sọ fún yín. Mo láwọn obìnrin kan lọ́wọ́ nísìn.
ìkan lọ sí Amẹ́ríkà ó ní ìdí ọkùnrin tó kàn máa wà pẹ̀lú l'Amẹ́ríkà mo láwọn kan tó jẹ́ wípé wọ́n wà nílé ọkọ ṣùgbọ́n ọkọ wọn ò lè dó wọn mọ́ ọkọ wọn ò lè dó wọn mọ́ ìmí wà tó jẹ́ pé okó ọkọ wọn ò ṣiṣẹ́ mọ́ ni ìmí wà tó jẹ́ wípé òbò tí ó ti pẹ́ nínú ilé kò ṣiṣẹ́ fún okó ọkọ wọn mọ́ in tí mo wá fẹ́ sọ láàárọ̀ yìí ni wípé ṣé kò wá bẹ́tà kí wà àti ìyàwó ẹ àbí wà tọkọ ẹ kẹ́ ẹ jọ wá pàǹdà tẹ́ ẹ máa fi revive sexual life yín dan wípé kó o fi ọkọ ẹ sílẹ̀ kó lọ wá pàǹdà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti ń reach out sí mi sìn wàláì threesome náà ń ṣe bẹ́ẹ̀ ni threesome ò ní wọ́n ń ṣe báwo dẹ̀ náà ṣe ń ṣe wọ́n máa jáde wọ́n á lọ wá obìnrin òun náà ń ṣe náà fi ń gbéra kán lè tó máa dó ọkọ wọn nílé kán tó lè dó ìyàwó wọn nílé meanwhile ọkọ mi ti ń sọ fún ìyàwó ẹ̀ pé kó jáde because okó ẹ̀ ò ṣiṣẹ́ nínú ilé mọ́ tó bá tó stage kan nínú ìgbéyàwó ọkùnrin ò ní feel òbò tó gbé sábẹ́ mọ́ tó bá ti tó stage kan tí bùkátà ti ń wọlé tí kinní ti ń wọlé tí àwọn ọmọ ti ń dàgbà tẹ́yìn méjì ọkùnrin ò ní feel òbò tó gbé sábẹ́ mọ́ àsìyàwó ìwọ ìyàwó tó bá gbọ́n ló máa wá fantasy kiri because tó o bá wá ọkùnrin máa fantasize níta á dé affect ẹ nínú ilé torí kò ní lè do ẹ kò ní lè do ẹ that is the truth lady kan wá sọ mí báyìí níjọ́ kan ó lóun àtọkọ ń jáde àwọn lọ gbóbìnrin ó lóun wo obìnrin yẹn bó ṣe dú ọkọ òun dẹ̀ kí ọkọ òun mọ́lẹ̀ òun mú lọ́lé ẹ ṣé o for the gift òun kí ọkọ òun mọ́lẹ̀ òun mú ọkọ òun lọ́lé ó ní ìwọ̀n oṣù 6 ọkọ àwọn wèrè kan tó jẹ́ àwọn mo ṣe ní ìwọ tó bá jẹ́ saint leave my platform torí àwọn oní saint kan máa wá ń sìn ní olórí burúkú oníkálá máa ṣe tírísàmù àǹtí Yínká tírísàmù wàrúràs okó ọkọ wọn ò ṣiṣẹ́ nínú ilé mọ́ okó ọkọ wọn ò ṣiṣẹ́ nínú ilé mọ́ èyí tí àwọn àtọkọ wọn fi máa pawọ́pọ̀ lọ wá pàǹdà tó máa jọ jáde lọ sí strip club tó máa ní kí wọ́n bá wọn fi lap kọ́ lap dance ọkọ wọn wọ́n dẹ̀ kí obìnrin yẹn mọ́lẹ̀ pé wá àwa méjèèjì fẹ́ lò ẹ́ yes àwa méjèèjì fẹ́ bá ẹ ṣeré wọ́n dẹ̀ kí obìnrin yẹn mọ́lẹ̀ èlò ló fẹ́ gbà wọn ò ní mú lọ́lé wọ́n dẹ̀ dúró ẹjọ́ ṣeré pọ̀ wọ́n dẹ̀ kí ọkọ ẹ mọ́lẹ̀ ìwọ̀n oṣù 6 experience yẹn ọkọ ẹ máa dú ẹ bí wèrè nínú ilé ni ṣùgbọ́n ẹ̀rù máa ba ọkùnrin nítorí tí ọkùnrin bá fi lò ẹ́ gẹ́gẹ́ bí obìnrin tó bá ti gbà gbogbo ìrìn tí ọkùnrin yẹn bá rìn nínú ilé ayé ẹ ti bàjẹ́ o ò ní jẹ́ kó rìn mọ́ tó bá rìn wá ní ó ti ń ṣe kó tó lè wá fi lọ̀ mí wá wá lọ fọ fún àwọn ọ̀rẹ́ ẹ níta àwọn ọ̀rẹ́ wa máa ní ó ti ń ṣe ni torí ẹni ò ṣe lè dú ẹ mọ́ wàràs kò lè dú ẹ mọ́ because òbò ẹ okó ẹ kò fi ẹ jẹ́ kí n sọ fún yín tí ọkùnrin bá ṣì ń fìlì òbò tọkùnrin bá ṣì ń fìlì òbò tó bá ń dú ẹ wàá máa gbọ́ àwọn àyájọ́ tó máa já yàtọ̀ sí virgin tẹ́ àwọn méjèèjì jẹ́ virgin tí wọ́n mọ adùn òbò kankan rí tí wọ́n dẹ̀ mọ ogun okó kankan rí tí wọ́n bá ti jẹ́ virgin tó bá tó stage kan gbogbo àwọn màmá ti dàgbà jàre àráyè kò sí nǹkan tó ń jẹ́ àráyè ìdíṣẹ́ mo kó tí ò ráyè ń ráyè ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yẹn wá ń bá mi èyí tẹ́ máa fi jọ pọwọ́pọ̀ lọ wá pàǹdà tẹ́jọ́ máa pọwọ́pọ̀ wá pàǹdà láti revive sexual life yín ẹni Yínká ń bayé jẹ́ pàǹdà tí wọ́n dẹ̀ refuse láti gbà ọkọ ẹ ti lọ wá pàǹdà yẹn níta tó dẹ̀ ń gbé fún gbàsípàsí ìwádìí máa sunkún wàá máa fi ẹkún wẹ̀ ti pillow because o refuse láti fantasize gbọ́ mi ná wọ́n tó ń wò mí tó bá tó stage kan okó ò ní fíìlì òbò ẹ mọ́ àsìyàwó inú ilé kò ní fíìlì ẹ mọ́ tó bá wù ẹ kó lọ fi burantaṣì sí kò ní fíìlì ẹ mọ́ a máa dàbẹ́ ni pé tó ọkùnrin yẹn bá wọlé tó bá ti ń rí ojú mi ló máa gbé sójú èyí tó máa fi kí ọkọ ẹ mọ́lẹ̀ tẹ́ máa jáde tẹ́ máa lọ ṣe mẹ́nu mọ́ tí wàá dẹ̀ padà sílé tí sexual life á dẹ̀ sórí ẹ̀yin tẹ́ ẹ lè gbádùn sexual life for a long time ẹ̀yin tẹ́ ẹ bá jọ gbé ọkọ àti ìyàwó tí ò bá jọ gbé ẹ lè má ní problem pẹ̀lú sexual life yín ọkọ àti ìyàwó tí ò bá jọ gbé
tó jẹ́ pé bóyá ẹ̀ ń ríra yín ẹ̀yin méjèèjì tí ń fantasize kẹ́ tó ríra yín ẹ̀yin méjèèjì tí ń jẹ́ pé wípé ó ti pẹ́ kẹ́ tó ríra yín ẹ máa gbádùn sexual life yín but tẹ́ ẹ bá ti jọ ń gbé tó bá tó stage kan okó ò ní fíìlì òbú ẹ mọ́ kò ní fìlẹ̀ mọ́ tó bá ń do á máa dàbí agbẹ́gilére ni òbò tó ti ń gbádùn tẹ́lẹ̀ ó máa wá dàbí òbò tó ń fún ní problem tó bá pé kó wá dó ẹ àti wá bẹ́ẹ̀ gan kò ní lè ṣe kì í ṣe pé bóyá kò fẹ́ òòṣẹ́ kò sí nǹkan tó ṣe fún kò fìlẹ̀ mọ́ ni at that time ibẹ̀ ló yẹ kó ti ronú outside the box má tiẹ̀ jẹ́ kírú àwa yìí gbọ́ ibẹ̀ ló yẹ kó ti máa ó máa pe ọkọ jókòó wá bá ní ọ̀rọ̀ ni torí ọkùnrin ò ní pè ẹ́ sọ fún ẹ ọkùnrin ò ní pè ẹ́ sọ fún ẹ irú ọ̀rọ̀ yẹn tó bá dẹ̀ sọ pé my dear kí ni o fẹ́ ṣé ká fantasize gbé jáde jẹ́ kó lọ bí ẹ fi ìtàn kó bí ẹ fi la kó bí ẹ fi fùrọ̀ jó okó ẹ̀ lójú ẹ kò ẹ ti bímọ fúnra yín ìyẹn ò sọ wípé ẹ kì í ṣọ̀rẹ́ ara if you really want your home yes otherwise ẹkú tẹ̀ ń sun kiri kò dómi mọ́ okú ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ okú ẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́ kò sí magic ṣe rí gbogbo àwọn omi ìyè àwọn kinní kan yẹn okú ẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́ ayé ti kúrò ní ayé Joshua and St. Peters mo ti sọ fún ẹ okú ẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́ tó o bá ti fantasize kó kí ọkọ ẹ mọ́lẹ̀ gbìm nígbà tó bá ti notice wípé tó bá ní kó wá dú ẹ kò lè wọlé ẹjọ́ ń gbé gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń gbé lẹ ní problem yìí ẹ dẹ̀ máa continue láti máa ní problem yìí ni ọ ẹ dẹ̀ lè ní fọkànbalẹ̀ nítorí pé ọkọ yín ò ní doyin kò ní doyin honestly kò ní doyin and that fantasy ìwọ nìkan kọ́ ló ọkọ ẹ nìkan kọ́ ló máa ṣiṣẹ́ fún ó máa ṣiṣẹ́ fún wọn náà nǹkan tó need ni pé mú kúrò ní vicinity yẹn kó mú lọ sọ́nà jíjìn ẹ lọ sọ́nà jíjìn ẹ lọ sí strip club jẹ́ kí wọ́n bá jó kí ẹni tó bá fùfù rọ̀jò orí okó ẹ̀ mọ́lẹ̀ pé wá a fẹ́ báwo ni kíní kan máa sanwó fún ẹ nǹkan báyìí kẹ̀dẹ̀ ṣeré kẹ máa ṣe kẹ padà sílé láàárín oṣù mẹ́fà á dú ẹbí ẹni yàtà ni bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ìjẹ́ béèrè lọ́wọ́ ara yín ẹ̀tàn ló fà á tó fi jẹ́ wípé ọkùnrin ò ní lè jókòó gbọ́ mi náà ìwọ obìnrin tó o bá ti think outside the box tó o decide láti jẹ́ holy tó o decide láti gbọ́ nígbà tí Jésù sì dáhùn wípé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń jíṣẹ́ tó ti decide láti jẹ́ holy o ò lè bá yí ọkùnrin jẹ́ pé tí okó ẹ̀ bá tí òbú ẹ̀ ò bá ti feel òbú ẹ̀ mọ́ o ò lè ní kó má dóbò mí ń ta nǹkan tó o bá ti lè ṣe kẹjọ pawọ́pọ̀ ní pàǹdà o ò lè ní kó má dóbò mí ń ta o ò dẹ̀ lè sọ pé because ayé okó ẹ̀ máa bàjẹ́ okó ẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́ tí okó bá ti ń lọ tí ó bá ti ń dẹnu kọlẹ̀ nínú òbò kankan ẹ máa ṣí fóònù káwọn èèyàn pè wọlé ẹ má wọrí tí okó bá ti dẹnu bọlẹ̀ nínú òbò kankan tí ò fìlì òbò kan mọ́ a particular òbò mọ́ kò sí nǹkan tẹ́ lè ṣe sí tẹ́ ẹ bá ti lè fantasize tẹ́ bá ti decide láti wà holy tẹ́ bá ti decide láti wà pé Jésù mi ni mo gbójúlé olùgbàlà ni mo fẹ̀yìntì ìjọba ọ̀run ni mò ń lé máa lé ìjọba ọ̀run kó gbàgbé pa okó yẹn nítorí pé o ò lè sọ pé kó má dóbò míì ó máa jáde lọ dóbò míì but ló má kó o bá lè gbádùn ẹ̀ kí sexual life tiẹ̀ náà lè wà revived kó lè wà kí ìwọ náà lè wà active sexually wà á fantasize ni wà á fantasize mo wá open up fún yín ni in táwọn ọkọ yín ṣe ń sìn nìyẹn and that is why some of you will continue to cry lórí pillow ìgbà ṣe rí gbogbo àwọn on sátẹ̀lera wọn in marriage yẹn only time enjoy it while it lasts but tó bá fẹ́ jẹ́ kó last dáadáa jẹ́ kí n sọ nǹkan tí fantasy máa mú wá sínú ayé ọkùnrin àtobìnrin number 1 ọkùnrin yẹn ò ní lè cheat lẹ́yìn mọ́ láyéláyé number 2 ọkùnrin yẹn á máa boy ni he won't be able to do without you honestly kò ní lè ṣe without you number 3 ọkùnrin á máa guide ẹ jealously kò ní fẹ́ anything touch ẹ kò dẹ̀ ní fẹ́ anything share torí ó ti di ìmùlẹ̀ fún ayọ̀ ayérayé ló fún yẹn ó lè bá ìyá ẹjà lórí ẹ torí pé kò ní lose ẹ kò ní fẹ́ lose ẹ kò dẹ̀ ṣe rí gbogbo pé ó ń tọ́ káàkiri ó lọ ń ṣe tó máa fún ẹ ní problem tó máa ṣe kíní kan yẹn respect tó máa fún ẹ á double bẹ ọ̀pọ̀lọpọ̀ yín religion àti àwọn
àwọn marriage counselor ìsọnù tí wọn ò ní sọ tòótọ́ fún yín òun ẹ máa continue láti máa lose tó bá try ẹ torí tọkọ ẹ ò bá ti lè ṣe pẹ̀lú ẹ mọ́ you cannot force him tó bá tó stage kan àwọn òǹfà tó ń fa okó nínú òbò tí àwọn ọkọ àti ìyàwó bá ti pẹ́ nílé kò ní fara wọn mọ́ especially ọkọ tí ò tí ì dàgbà ìyàwó tí ò tí ì dàgbà kò ní fara wọn mọ́ ó lè even for virgin tó jẹ́ pé ìwọ ló di flower obìnrin tó bá tó stage kan okó ẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́ tó bá tó stage kan and wàá dẹ̀ máa wá in order láti keep ọkọ ẹ tí mo ń sọ fún yín nǹkan tó lè fi keep ọkọ ẹ ni honestly holidays ò lè ràn torí tẹ́ bá jọ lọ on holidays gan ìtújú ọ máa sùn papọ̀ ni the best thing ni pé kẹ́ ẹ má jọ gbé tẹ́ ẹ bá jọ gbé fine it can work tọkùnrin bá ti dàgbà tó ti tó 60 plus tí testosterone level ẹ̀ tó ti drop it can work bẹ́ẹ̀ bá jọ lọ sọ́lidé náà ẹjọ́ máa padà papọ̀ ni àfi tẹ́ bá lọ sọ́lidé tó ti arrange nǹkan sílẹ̀ fún yín fine ẹ lè jọ lọ sọ́lidé yẹn I am telling you nothing but the truth tó bá wù yín kẹ́ gbé show kẹ́ ṣe tó fún mi kẹ́ jeri kisi gbogbo bẹ́ ṣe tẹ́ ṣe orí burúkú yín mo ń dìde sí lẹ́gbẹ̀ẹ́ yín ni mo ti produce orin mo tún ti múra àti lọ produce àwọn other music 2 musical videos mo gboyin mo ń make jù yín lọ so egbo kokan mi bẹ́ bá jọ ń gbé pọ̀ tó bá yá ọkọ ẹ ò ní feel òbò ẹ mọ́ àfi tẹ́ bá jọ gbé pọ̀ bẹ́ bá jọ ń lọ holiday àfi tẹ́ bá ti arrange nǹkan sílẹ̀ láti fantasize kọ̀wú náà ló máa jọ já sí torí inú yàrá kan náà lẹ́jọ́ máa sùn ojú kan náà lẹ́jọ́ máa rí I'm telling you ọkùnrin ò dẹ̀ ní lè sọ fún ẹ torí tó bá sọ fún ẹ tó wá pé níjọ́ kejì tó dẹ̀ ti rí pé kọ̀wú kò wá nítorí pé ó ti ń ṣe nǹkan tó ń ṣe ni so ẹ̀rọ á máa bà wọ́n láti lè sọrú ẹ̀ fún ẹ òun lèmi sọ fún ẹ nísìnyí àsobìnrin àfi tí partner ẹ bá ti dàgbà tẹ́ stage kan tó pé testosterone level ẹ ti drop kò wà active dáadáa mọ́ but yí pé bóyá o young ẹ ń dọ́ra yí pìrìpìrìpìrì lẹ́yìn tó bá ti ẹ má gbàgbé pé òbó wà elasticated tó bá ṣe ń bímọ òbó á máa fẹ̀ sí tó bá ṣe ń bímọ òbó á máa fẹ̀ sí gbogbo ẹ bá dẹ̀ ṣe ń fẹ̀ sí má gbàgbé pé okó ò fẹ̀ sí pàápàá okó ọmọdé okó ẹni tí ò bá ì tí ì dàgbà kò fẹ̀ sí a máa gbàgbára sí ni ẹni tí okó kò dẹ̀ ní tóbi sí kò dẹ̀ ní kéré sí àmì ó máa kéré sí tó bá ti ń dàgbà tọkùnrin bá ti ń dàgbà okó ẹ̀ máa kéré sí but ní time tí ò tí ì dé stage tó kó máa kéré sí okó ẹ̀ ò lè tóbi sí òbó tiẹ̀ dẹ̀ ló ń fẹ̀ sí after ọmọ how do you want the man to feel it kò lè feel ẹ̀ tààrà kò lè feel ẹ̀ tààrà couple the fact with the fact pé ẹ tún jọ ń gbé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ó wá ní pé kó má lọ wá ẹlòmíì tí ó máa feel òbò ẹ mọ̀ wípé àrùn ni kí ọkùnrin máa dóbò kó má feel òbò àrùn ni tí ọkùnrin bá ń dóbò ó láti feel òbò so tó bá ń wá tó bá ní pàǹdà ńlé tó bá ní wúrà nílé tó bá máa wá pàǹdà ìwọ ìyàwó tó o bá ní understanding ó yẹ kẹjọ wá pàǹdà yẹn ni tó bá rí pé wúrà tiẹ̀ tó o nílé o fẹ́ polish wúrà yẹn o fẹ́ try láti ẹ má sọ pé ẹ lè ní àwọn ayé bàbá wa wọn ò dóra wọn dídó kọ́nà ń dó yẹn dídó tẹ́ pé àwọn ìyàwó á máa sùn sílẹ̀ báyìí wọn á kàn gorí ẹ̀ wọn kì í ṣe dọ́gì ní àwọn ẹ bèrè lọ́wọ́ bàbá ẹ̀dá onílé ọlá àwọn bàbá tó ti dàgbà yẹn ṣe pé wọ́n ṣe dọ́gì wọ́n ṣe dọ́gì láyé àwọn dúró ládìpọ̀ wọ́n ṣe dọ́gì wọ́n ń lábò ayé ìsìn wọn ti ń lábò ayé àwọn bàbá yẹn wọ́n ń gédọ ni wọ́n ò gédọ mọ́ ayé ìsìn wọn ti ń lábò ayé ìsìn wọn ti ń ṣe dọ́gì ayé ìsìn oríṣiríṣi nǹkan ló ti coming ayé ìsìn àwọn ọmọ kan wọ́n ti ń fi òbòdó ojú nígbà yẹn mo bá ní kọ́ gbóbò sójú wá ní ayé ìsìn wọn ti ń fòbò dojú ayé ìsìn wọn ti ń kí àwọn sínú òbò láti trace inú ibi tó bò wà so gbogbo ẹ̀ bó bá ṣe ń lọ pẹ̀lú ẹ̀ tó bá ní wúrà ńlé tó bá fẹ́ polish wúrà ẹ̀ torí tó bá polish wúrà ẹ̀ wúrà yẹn ó lè hold sínú ilé ìwọ fúnra rẹ̀ má fọwọ́ ara ẹ̀ sọ wúrà ẹ̀ nù torí pé tó bá tó stage kan wúrà tó ní nínú òbò yẹn kò ní grip okó mọ́ because ó ti bímọ elastic yẹn kò lè padà bó ṣe wà mọ́ in tó wá lè fi ṣe
ní pé kó wá fantasize. Tó bá fantasize, ọkùnrin yẹn ò ní lọ ṣerú ẹ̀ lẹ́yìn ẹ̀. I'm telling you. Kò dẹ̀ ní affect ilé ẹ̀. Wàá dẹ̀ rí pé each time tó bá fantasize yẹn tó bá ń bọ̀ ó máa wá pẹ̀lú gift ni. Ọ̀rọ̀ yẹn máa dìmùlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì ni. But tó bá sì jókòó lórí pé ó wà pé ó fẹ́ bá wọn bú Yínká, pé kọkúkọ ló ń kọ́ wọn. Ó wà ó fẹ́ bá wọn sọ pé Yínká ó ń dalérú. Ilé ẹ̀ máa dàrú torí pé òótọ́ tí mò ń sọ yìí tó bá ní ọgbọ́n wà ẹni tí bàtà ń ta lẹ́sẹ̀, ẹni tó mọ̀ pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ nínú ilé pé ọkọ yìí òkú ẹ̀ kò máa lè dómi mọ́, wàá tètè máa ronú, wàá wá pè mí pé how do I go about it? This is what àwọn ìyá ọkọ yìí nǹkan tó ń ṣe ń ta ni. Ó wá bẹ́tà kó jẹ́ kí wọ́n ṣe kinní yẹn sílé. Ó bẹ́tà kí wọ̀gọ̀kọ̀ kó tó àná dátì tó lè fi gbá ọkọ ẹ tí ọkọ ẹ ò fi ní wò ta tó ò bá fẹ́ kó wò ta. Ó ní mò ń sọ fún ẹ yìí. Torí kò ní lè wò ta without you. Kò ní lè wò ta fúnrara ẹ̀ tó bá ń fantasize pẹ̀lú ẹ̀. Tí nǹkan bá ṣe pẹ́rẹ́, wàláhì ọkọ yẹn á fẹ́ lè commit suicide. Ọkọ yẹn á gbé ìgbésí ayé ẹ̀ báyìí, á gbélé ẹ lọ́wọ́ ni. Fún àwọn ọkọ tó sì wà lẹ́nu ẹ̀ bọ́, àwọn àgbàlagbà kan tó ti dàgbà, tẹ́ pé á dì gan-an fi ń dóbò lẹ́ǹkan, ó lè má ní mínì sí wọn. Bọ̀ tó bá fẹ́ òdì ilé ẹ̀, tó fẹ́ máa pọ́líṣì wúrà tó o ní, tó fẹ́ kí wúrà ẹ̀ kó sì máa jọ ẹni tó gbé ẹ sílé lójú, máa ronú bó ṣe máa fantasize. Ó ti ń gbé mi nínú, mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ, bí àwọn ọkọ yín ti lọ tán. Kí ló ń fà tọkùnrin fi ń dófùrọ̀? Ọkùnrin tó bá fantasize, tẹ́ bá jẹ́ kó fantasize, tó kẹ́ bá ṣe ọkùnrin tẹ́ bá free mọ́, kò ní lọ dófùrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ yín nígbà tí wọ́n bá rí pé òbò yín ò free mọ́, kí náà rínú fùrọ̀? Torí pé ó tight ni. Torí pé fùrọ̀ tight ni. Wọ́n ṣe lọ́ndọ̀ kò sí nǹkan kan tó wà nínú fùrọ̀ ju pé the tightness. Kò sí nǹkan kan tó wà nínú fùrọ̀ ju the tightness of the fùrọ̀. Kò sí. So ìgbà tí ìwọ bá wá mú ọkọ ẹ tó gbé lọ sí strip club tí wọ́n lap dance ẹ tó kúkú monitor ń rí ewu wo ló fẹ́ jẹ nínú kó ṣe nǹkan tó máa ṣe. Nínú kó ṣe nǹkan tó máa ṣe kí inú ilé ẹ lè dúró, àbí kó máa sunkún lójoojúmọ́ kó dẹ̀ má mọ ibi tí ẹkún yẹn ti wá, kó dẹ̀ fi pé èèyàn kan ló ń disturb ọkọ, èèyàn kan ò dẹ̀ disturb ọkọ. Àwọn ọkọ yín ṣe threesome. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn ọkọ yín ti ń lọ sí a state of no return. You better call them back. Call them back. Ìwọ ló lọ́kọ ẹ. Tí ilé ẹ bó bá fẹ́ prioritize ilé ẹ, tí ilé ẹ bá jọ ẹ lójú, you be able to do anything. O lè má mi ò tó bá jẹ́ pé kò ṣe pé fùrọ̀ dídó ní repercussion, ipe ó ní health hazard ni, màá sọ pé mi ò against it. Even up to now mo ò against it torí pé ibi tí mo wà mi ò lè against it. But mo ń sọ fún ẹ pé kàkà tó máa fi gbà kó dún ẹ ní fùrọ̀, pick your husband, ẹ wara yín lọ sí island kó kẹ́ lọ fantasize. Ẹ wara yín lọ pàápàá tó bá ti rí pé ọkùnrin jáde ni, mi ìrójú ẹ̀ ńlẹ̀. Ó dẹ̀ ń bà mí nú jẹ́. Bó ṣe ń ṣe Táyé ló ń ṣe Kẹ́hìndé. Ìwọ lọ wá fúnra rẹ̀ lọ wéyàn kan tí ò tẹ́ ẹ̀ mọ́ra yín rí, tó dẹ̀ jẹ́ pé kò lè share contact. Ìwọ fúnra rẹ̀ kẹ́ jáde kó wá lọ ṣe, kó wá padà wá, kó wá wò bóyá relationship ẹ̀ ò ní turn around. Ẹ mọ̀ pé mi ò ṣe pastor. So ẹ̀yin pastors tẹ́ bá fẹ́ bú mi, this woman is from the pit of hell. She's a Jezebel of our time. She's a ṣekini kan. Ibi báyìí náà ni màá wà. Gbogbo àwọn ọkọ yín ló ti ń ṣe threesome. Àwọn ìyàwó yín ìmí ó ti ní blood pressure nítorí pé kọkùnrin ti fọwọ́ kan gbẹ̀yìn ó ti lé lóṣù 6. Bẹ́ẹ̀ ni ibi ni màá wà. Ẹ wá bú mi ní kẹ́ má bú mi. Ọkùnrin fọwọ́ kan obìnrin míì nínú ilé ó ti lé lóṣù 6. And you cannot think wípé you should do something kó lọ gbá àlùmọ̀kọ́rọ́ yìí. You cannot think of nǹkan tó lè ṣe láti polish ẹ̀kíní ẹ̀. Mi ò fọwọ́ sí fùrọ̀ bọ̀ mi ò against ẹ̀ torí ó ní a lot of health implications nínú bọ̀ mi ò against ẹ̀. But mo fẹ́ kó mọ̀ lẹ́ni wípé òbò tó tight ni àwọn ọkọ yín ń wá káàkiri tó fi lọ ń dó fùrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ wà nínú ilé tí wọ́n ń dó fùrọ̀. Ẹ kọ́ máa rí pé wọ́n wà strain. Ìwọ ò ṣe pé ọkọ ẹ lẹ́ni kò bá ní heart to heart talk. Kọ́kọ́ play video mi sí kó má ní níbo ló ti gbọ́.
ha níbo lo ti gbọ́ o ti rìn nìkùnrin kọ́kọ́ play video yìí sí kó mọ bí tó ti gbọ́ kó wá ní lágbájá ṣó fi pé kò ṣe problem rẹ̀ ó yá mo fẹ́ ká jáde mo fẹ́ kí ẹlòmíì tí ẹ bá mi bá ẹ ṣeré pé lọ́kàn bẹ́ẹ̀ bá ṣeré jẹ́ kàn bẹ́ẹ̀ massage okú ẹ̀ jẹ́ kí àwọn ọmọ tó ní fùrọ̀ tó lọ́mú gidi kàn bẹ́ẹ̀ nǹkan tèmi lè ṣe ni Olódùmarè ń gbọ́ jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ massage ẹpọn ẹ̀ kàn bẹ́ẹ̀ massage fùrọ̀ ẹ̀ tó bá ṣì ń fẹ́ ọmọdé tó rí pé relationship yìí this sexual life yìí ti kú tó dẹ̀ mọ̀ pé o wà at your best kò sí nǹkan tó ṣe fún máa yìí ṣùgbọ́n kò fọwọ́ kàn ẹ́ mọ́ o ṣe nǹkan kan fún máa yìí ṣùgbọ́n kò rí ti ẹ̀rọ mọ́ bó bá ní pé ẹlòmíì ọkùnrin mi tó bá fẹ́ dóbò báyìí tó kó bá ti wọlé báyìí tó bá máa trust lẹ́ẹ̀mejì kó yàn akọ yọ̀bọ̀ lẹ́ni ó need the fantasy ó need kó renew má wàá jẹ́ kó lọ dá lọ renew ara ẹ̀ àwọn ọkùnrin yìí ti ń ṣe tírísọ̀m bá a ṣe é sọ ẹ kóòtù mi pé mi ni mo sọ bẹ́ẹ̀ ipe mú ọkọ ẹ lọ sí island níbi tó jìnnà kẹ́ ẹ lọ́jọ́ ṣeré tó bá wá dé wá wò bóyá o máa ṣépè fún mi because otherwise sexual life yín máa kú ni o completely honestly sexual life yín máa kú completely ni tó bá dẹ̀ ti kú tí ò bá ti ṣe okó àtòbò mọ́ nínú relationship nínú ìgbéyàwó kò sí nǹkan kan mọ́ ó ti tán ṣe rí àwọn ìwàásù yẹn mo ti sọ fún pé ẹ fi ìwàásù yẹn di ní time Jerusalem ní time àwọn bàbá wa wọ́n máa ń sùn báyìí ni ní time àwọn ìyá àlá nígbà tí wọ́n fẹ́ àwọn 15 days ìyàwó ò lè ṣí ojú wọ́n máa ń bojú báyìí tó máa jókòó síta ni wọn ò gbúdọ̀ ṣí ojú èèyàn mi ò gbúdọ̀ rójú wọn ayé ìsìn ọmọ tó bá bí gan tó bá ti ń wáyé ló máa ti máa ní ó fẹ́ jẹ́ wọ́n máa lajú lẹ̀ báyìí ni kò sọ́bọ nídọ̀rẹ̀ mọ́ ọ̀rọ̀ ọkọ àtòbó kọjá rádaràda ó kọjá ọkọ mi ni jẹ́sùn tó bá rí ni mọ̀ pé o fẹ́ gba ọkọ ẹ̀ o fẹ́ rí ni fẹ́ jẹ́ ọkọ ẹ̀ o dẹ̀ fẹ́ jẹ́ o fẹ́ wà important lọ́wọ́ ọkọ ẹ̀ o fẹ́ kọ́kọ́ ẹ̀ lọ o fẹ́ kọ́kọ́ ẹ̀ máa gbé ẹ sọ́kọ̀ káàkiri go and plan go and plan how to fantasize go and plan how to fantasize go and plan it you come back and thank me later otherwise àwọn ọkọ yìí ti ń wọnú ayé o àwọn ọkọ yìí ti ń fantasize àwọn ọkọ yìí ò gbádùn òbò tí yín nìkan mọ́ o òótọ́ ni mo ń sọ fún yín wọn ò gbádùn òbò tí yín nìkan mọ́ you better wake up from your slumber wọ́n ṣe and you will continue mama live in agony ni torí ẹ̀ ní rojú wọn lẹ̀ ẹ̀dẹ̀ ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ and once they are in that journey wọ́n ti lọ sí state of no return if you know you cannot walk in that journey with your man divorce torí o lè find happiness pẹ̀lú ẹ̀ divorce ẹ̀ kò ṣe gbogbo ọkùnrin ló ń ṣe o but ọkùnrin tó bá ti choose part yẹn láti ṣe tó bá ti mọ̀ pé o lè walk in that journey with the man divorce him and let him go because kò ní fún ẹ láyọ̀ kò dẹ̀ ní wù láti má fún ẹ láyọ̀ but ìgbádùn tó wà nínú kíní yẹn ò ní jẹ́ kó lè fún ẹ láyọ̀ torí ọ̀bọ̀ kan ò ní ká lẹ́nu mọ́ not even ọ̀bọ̀ wọ́n tó ti bímọ àbáwíta máa ní ẹ̀yẹ bí ọ̀rọ̀ náà ló bímọ fún ṣòun ló ní kó bú ẹ slack ni bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá ẹ̀ nìyẹn kò ṣe gbogbo ọkùnrin ló ń ṣe o ẹ má ṣì mí gbọ́ o kò ṣe gbogbo ọkùnrin ló ń ṣe o ẹ má ṣì mí gbọ́ o bọ́ ọkùnrin tó bá ti choose láti ṣe àbí tó ti ṣe rí my dear tètè mọ bó o ṣe máa call ẹ̀ back otherwise o lè find joy nínú ilé yẹn ẹ jọ̀ọ́ àwọn tí mo gbé sókè ṣé ara ẹni tó fẹ́ sọ̀rọ̀ hello otherwise o lè find joy I'm telling you. You know why I'm saying this? Because I have people that come to me every day. And they ní àwọn marriages where pé nǹkan tó ń dalé wọn rú ni. It's just for the woman to kó ní understanding. Kó dẹ̀ keep ilé ẹ̀ kó dẹ̀ ṣẹnu ẹ̀ mẹ́rẹ́. Kó ṣẹnu mẹ́rẹ́. Kí ẹbí àtọ̀rẹ́ máa wò pé bóyá o lògùn fọ́kọ. Kó máa rò pé kí ló ṣẹlẹ̀. Báwo ló ṣe ṣe tiẹ̀ ṣùgbọ́n ìwọ ló mọ̀ pé o lògùn fọ́kọ. Ìwọ ló mọ̀ pé o lògùn fọ́kọ. Ìwọ ló mọ̀ ọgbọ́n tó dá sí. You have to plan and
plan how to fantasize with your man. Nǹkan má ní gbàgbé tó strange. Kì í ṣe bí pé kẹ́ dó ìmẹ́ o. Kì í ṣe pé kẹ́ dó ẹran o. Kì í ṣe pé kó gbà pé kó dó ẹni fùrọ̀ o. Èmi ò gbà ti fùrọ̀. Mi ò condemn fùrọ̀ o torí abare ni tó máa lọ fẹjọ́ mi sùn pé mo condemn. Mi ò condemn fùrọ̀ dídó. But mo kàn sọ pé ó ní health implication. Pé kàkà tó máa fi sọ pé ó fẹ́ dó fùrọ̀. Tí wúrà ẹ tó bá ti ń ṣá lọ wá ọ̀nà tó máa fi shine ẹ̀. And lára àwọn ọ̀nà tó máa fi shine ẹ̀ ni pé kó fantasize gbé ọkọ ẹ lọ jẹ́ kó bẹ́ ẹ fọwọ́ roko ẹ̀ jẹ́ kó bẹ́ ẹ massage ọpọ́n ẹ̀ jẹ́ kó rí ọmú tó ju tiẹ̀ lọ jẹ́ kó rí ọmú tó ju tiẹ̀ lọ jẹ́ kó rí fùrọ̀ tó ju tiẹ̀ lọ. Yeah, tí ò tí rírí. Otherwise every time ló máa sunkún lórí pillow. Every time ló máa sunkún lórí pillow. Mo ṣe sọ fún ẹ pé enjoy it while it lasts. Tí bá ní fùrọ̀ mi pé ìwo fùrọ̀ mo mi pé ìdí ńlá irú àwọn fùrọ̀ bí irú àwọn Wùnmí irú àwọn fùrọ̀ àwọn ọmọ kíní tẹrí tó tóbi yẹn ni mo ń sọ mi sọ pé kó mi ò lè fọwọ́ sí kíní torí mo mọ health implication náà mo mọ nǹkan tó lè ṣẹlẹ̀ later but má feel wípé òun protect ọkọ o má fi pé wà overprotective but gradually you are losing it, you are losing your home mo máa lọ ọkùnrin yẹn máa pàpà lọ. Ara àwọn nǹkan téèyàn lè fi keep ọkùnrin ni mo rọra ń sọ fún ẹ yìí. Fún ọkùnrin tó bá sì wà very very agile. Fún ọkùnrin tí ó bá sì tí èjì ẹ̀ sì wà ń bẹ̀. Fún ọkùnrin tí ó sì ní agbára. Ọkùnrin tí testosterone ẹ̀ sì ràn dáadáa. Ara àwọn nǹkan tó lè fi keep ẹ̀ rè. Àbí kẹ́ má jọ gbé pọ̀. Kẹ́ má ṣọkọ àtìyàwó kó ní kálukú máa gbé láyé ọ̀tọ̀ọ̀tọ̀. Kó má jí rí òbò. Kó má dẹ̀ tún rí òbò. Àbí kó gbá cam tí wúrà ẹ tó bá ti old kó kúrò lọ́dọ̀ ẹ̀ because kò sí bó ṣe fẹ́ ṣe tó bá fantasize tó bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ àwọn nǹkan tí ọkùnrin fìl àwọn yùmùyùmù òbò bí ẹkọ ẹ ṣe ń tẹ wọ́ọ̀lù òbò bó ṣe ń gbá ara wọn bó ṣe ń tẹ gbogbo àwọn export gsport kó lè gẹ̀ẹ́tì ẹ̀ mọ́ torí okó ò tóbi okó ò tóbi sí òbò dẹ̀ ló ń fẹ̀ sí i. So what do you expect? Ẹ fún mi ní gift ẹ̀yin èèyàn náà kí ló tẹ́ fún mi ní gift kí ló tẹ́ kọ jókòó bíbá tẹ́ kọ ń gbọ́rọ̀ mi tẹ́ sọ nǹkankan. Ọlá Money, do you have anything to say? Do you have anything to say? Or should I drop you? Do you have anything to say? Then drop it. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tó bá ti wá sókè tí ó bá ti fẹ́ sọ̀rọ̀ kó lọ sísàlẹ̀ fúnra rẹ̀. Let me tell you, one of the ways to keep your man to have one woman kó má fẹ́ yàwó lé ẹ. Òun náà ni kó fantasize irú nǹkan tí mò ń sọ. Kò sí nǹkan tó fi ń fẹ́ yàwó ju pé wọ́n fóbò tuntun lọ. Tó bá tiẹ̀ wá fi sínú program ẹ pé once ẹ jẹ́ kí n kọ kíní tẹ kọ́lẹ̀ yìí o. Nọ́mbà yìí tẹ wá fi sílẹ̀ kò yẹ kẹ́ drop nọ́mbà yín báyìí. You need message me, I will message you. Where's my camera? Tó bá tiẹ̀ wá fi síbẹ̀ pé once in every 2 months tó ọkùnrin yẹn look forward sí tó bá kù bí a day tẹ máa lọ àbí for few weeks tẹ máa lọ adu ẹ pa torí fúnra rẹ̀ ọkùnrin yẹn á ti máa fantasize á ti gbé sínú ọpọlọ ẹ̀ á ti gbé sí ọpọlọ ẹ̀ pé nǹkan máa ṣẹlẹ̀ á jẹ́ kókó ẹ̀ máa le lóòrèkóòrè á jẹ́ kókó ẹ̀ máa le dáadáa kẹ́ tó lọ á fẹ́ du ẹ̀ pa kẹ́ tó lọ tẹ bá tún wá dé ó bẹ́ ni pé ó lọ fún ní agbára kún agbára ni mọ́ra yín ò mọ́jú ò mọ́ nítọ̀hún kó smẹ́sọ̀ pé kó lo nǹkan mọ́ nǹkan kan lọ gbádùn ara yín ni tẹ bá tún wá padà dé lè blame ọkùnrin ò lè jókòó sórí òbò kan bẹ́ẹ̀ tó bá fẹ́ keep ẹ̀ kó má fẹ́ yàwó méjì tó bá fẹ́ keep ẹ̀ kó má níyàwó ẹlòmíì tó bá fẹ́ jẹ́ kó má resign wúrà yẹn fúnra ẹ̀ àwọn nǹkan tó lè ṣe tó lè fi gbà pátá ni mo sọ fún ẹ yìí honestly tó bá fẹ́ kó keep wúrà ẹ tó bá fẹ́ kó keep ẹ as wúrà tó bá fẹ́ kó lọ tó
tó dẹ̀ fẹ́ kó níyàwó méjì tó dẹ̀ fẹ́ kó máa gbé ẹ báyìí tó dẹ̀ fẹ́ kó máa gbé ẹ báyìí pé o lè lọ bí kankan àwọn nǹkan tó lè ṣe nìyí o torí pé àwọn ọkọ yín ọ̀pọ̀lọpọ̀ wọn ti wọnú ayé o tí marriage ẹ bá rí ìjọ ẹ lójú àwọn obìnrin náà wọnú ayé pẹ̀lú ẹ o nǹkan tó wà ń tàn sìn wàláì tírísọ̀mù ni gbogbo ẹnu ni mo fi sọ tabarẹ ni tó fẹ́ fi ṣe show ẹ lọ fi ṣe show nǹkan tó wà ń tàn sìn tírísọ̀mù ni àbí kí wọ́n dó fùrọ̀ èmi ò dẹ̀ ní fọwọ́ sí fùrọ̀ bọ̀ tó bá mọ̀ pé ilé ẹjọ́ ẹ lójú bá pé ọkọ ẹ jókòó kó bá ní talk yẹn especially èyí tí ò bá dó ẹ mọ́ èyí tí ò bá dó ẹ mọ́ pé jókòó kó bá ṣe àbí èyí tó ń struggle láti dó ẹ bóyá tó fẹ́ dó ẹ tó wọlé God bless you thank you tó wọlé tó fẹ́ dó ẹ tó wọlé tí okó ẹ yọ̀ bọ́ọ̀lẹ̀ tó wọlé tí okó ẹ yọ̀ bọ́ọ̀lẹ̀ ọkùnrin bí atrọ́sì bẹ́ẹ̀ okó adé ti yọ̀ kúrọ́ kò ní lè gòkè yẹn kó sọ ìmí kó tó wọlé gan á ti dà sírú ìtàn ẹ òbò yín ló ba yí ẹ̀jẹ̀ elastic òbò tó ti ṣò òun ló ba yí ẹ̀jẹ̀ kò feel ẹ̀ mọ́ ni kì í ṣe pé ọkùnrin yẹn kì í ṣe pé bóyá 2 minutes man òbò yẹn ló ba yí ẹ̀jẹ̀ the same ọkùnrin tó da omi ra sí orí ìtàn ẹ tó bá lọ ṣe tírísọ̀mù àbó lọ dóbò míì ta okú ẹ̀ máa ṣe bíi pé bẹ́ẹ̀ni pé ayé ẹ fẹ́ bàjẹ́ ni òbò yẹn ló ba yí ẹ̀jẹ̀ Kẹ́misọ́lá mi ò ní kó lọ ṣe kò compulsory má sọ pé tó bọ orí tẹ bá máa ṣe ń sìn ẹ̀yin Chinese whispers òbò yẹn ló ba yí ẹ̀jẹ̀ kò sí nǹkan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òbò tó tí elastic ò grip ó kó mọ́ kò feel ẹ̀ mọ́ kò feel òbò yẹn bó ṣe ń feel ẹ̀ tán òun ló ba yí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jẹ́ kì í ṣe wípé bóyá 2 minutes man wọ́n ń ṣe 2 minutes man. ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ kí n gbé òun sókè just indicate because I don't want to bring you up and you're not saying anything. If you want me to bring you up, indicate and I'll bring you up. Please, if you know you're not going to say anything, can you drop yourself? I beg you, please. Òbò yẹn ló ba yí ẹ̀jẹ̀. Kì í ṣe pé bí ọkùnrin jẹ́ 2 minutes. Nítorí wípé okó ẹ̀ ò tóbi sí, ṣùgbọ́n òbò ń fẹ̀ sí. Nítorí wípé ẹ ń sùn pẹ̀lú ara yín lójoojúmọ́. Àrífín finish kò dẹ̀ sí anxiety kò wá anxious láti dó ẹ mọ́. Àwọn nǹkan tó dẹ̀ lè mú kó wà anxious láti dó ẹni kó fantasize. Kó fantasize. Báwo ló ṣe fẹ́ fantasize? O dẹ̀ lè fantasize kó má ní òbò míì nínú. O lè fantasize kó má ní nǹkan tó wà very very hard nínú. Kò sí bó ṣe fẹ́ ṣe. But you want to eat your cake and have it. It's not possible. It's either you keep your man to yourself, kò dẹ̀ gbà pé kò lè rí ẹ dó, ṣùgbọ́n o a máa dó ẹlòmíì níta. Nítorí wípé tó bá lọ ń jókòó lórí bí òbò ẹ ṣe ń relate pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀, ó máa lose ẹ̀. Òyìnbó ní if you do not use it, you will lose it. Tó bá lọ jókòó lórí bí okó ẹ̀ ṣe interact pẹ̀lú bí òbò ẹ̀ ṣe interact pẹ̀lú okó ẹ̀, á lose okó ẹ̀. That is the truth. I don't care what anybody wants to say after this show. You know I will not answer anyone. You know I will not talk. I will not say anything. Me, once I do my show, pew, I don't even look back. Because most of the people that are even talking, they don't have certificates. They don't know anything. I am, my back up, my back up, gidi. So whatever anybody says, Mori, as long as I'm not evil and I don't, can woman to get fantasy outside? Why would you want to go get fantasy outside if your husband tó bá ti allow ẹ láti fantasize? Tẹ̀dẹ̀ ti jọ lọ ṣeré tó bá mọ̀ pé àyà ẹ gbé tó ò ní mind nǹkan tó máa ṣẹlẹ̀. Ó lè ní kọ́kọ́ ẹ náà mọ́kùnrin mi wá kó wá fantasize pẹ̀lú ẹ. Yeah. Ó lè ní kọ́kọ́ láyé lọkùnrin tí ń fẹ́ yàwó méjì. Ẹ máa sọ̀rọ̀ tó mọ́pọlọ wá. Ó lè mú kọ́kùnrin ẹ wá tó bá ti ready. Tí wọ́n bá ti feel wípé ẹni tó lọ mú wá tẹjọ jáde, ẹni tó lap dance ọkọ ẹ, ó lè wá rò lórí tó dẹ̀ rí pé ọkọ tí ò dú ẹ dáadáa tí ò dú ẹ rí, tó dẹ̀ rí pé látijọ́ tó ti ń ṣe relationship yẹn wà stronger, àtijọ́ tó ti ń ṣe love yẹn wà stronger, àtijọ́ tó ti ń ṣe kí ni. I'm not talking about young couple. I'm talking about àwọn tó yẹ pé orí pé ìwọ náà mọ̀ gbogbo yín lẹ mọ̀ pé kò dó yín mọ́. Ìwọ tó mọ̀ pé ọkọ ò dú ẹ mọ́ tó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀.
You are the one I'm speaking to. For the ones touching lovey, duvet, fine. But let me tell you, if you do your risk assessment well, tó bá kúrò ńbí báyìí tó wara ẹ lọ sí tẹ wara yín jáde completely from lọ sí island kan. Tí ẹni náà dẹ̀ ní contact ẹjọ́ ní tọ́njọ́ ní contact ó fún wọn lẹ̀ lẹ́ǹkan. Wọ́n dẹ̀ ṣe tó dẹ̀ kí ọkọ ẹ mọ́lẹ̀ láàrin 6 months á fẹ́ du ẹ̀ pa. There are natural ways to revive electricity of kiniko after childbirth. Of course, mo gbà. But ṣé kí n sọ fún yín, èèyàn mélòó ló lè ṣe? That is 1. 2. It's not about kayamata àbí kò ṣe vibes draining òbú ẹ. Face wípé ẹ ń rí ara yín. Àfi tí ọkùnrin yẹn bá lè gbé face táwà sí ojú ẹ tó bá ń dó ẹ, kó dẹ̀ believe pé táwà lòun dó, ìwọ kọ́ lòun dó. Otherwise, tó ẹ bá tí òbó bá ti di alárinfín oko, kò sí amount of reviving tó fẹ́ ṣe. You have to ní nǹkan tó máa fantasize, nǹkan tó máa rò. Ó lè ṣe máa rí pé ẹlòmíì á lọ ra robot sílé, á máa dó robot ẹ̀. Ẹlòmíì á lọ ra bèbí, àbẹ́ ẹ̀ ti rírí, tó máa lọ ra bèbí sílé, tá máa dó bèbí ẹ̀ pé bí pé kíní kan á máa fantasize pẹ̀lú bèbí ẹ̀. Àwọn tó wà fetish, àwọn míì wà tó ẹlòmíì oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń ṣe láti fantasize. But àwọn kan wà tó yẹ pé for me ó wà evil. But àwọn nǹkan tí mo feel wípé àwọn ọkọ yín ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ yín fi ń sunkún tẹ́ ń sunkún sórí pillow tẹ́ ẹ mọ̀ tó dẹ̀ pé ìmí àti sọ fún yín stylishly ẹ máa yarí wọ́n á dẹ̀ lọ ṣe, you will lose the home. Ẹ máa lose home. Ọ̀pọ̀lọpọ̀ á ní dignity. I cannot tell with my dignity. Wàá lose home at the end of the day. Ẹni tó lè tọ́ pẹ̀lú dignity ẹ̀ á dẹ̀ hold ilé yẹn. Á hold on. Ẹni tó lọ fẹ́ tó máa ní understanding. Ó lè jẹ́ ọmọ tó máa wá padà lọ fẹ́ ẹni tí ó mọ̀ nípa pé wọ́n ṣe kinní yẹn ni á dẹ̀ accept pé kí wọ́n gbé lómi wá. Àwọn á dẹ̀ hold ilé yẹn. Wọ́n á parí ìjà yẹn tí bó ṣe lọ nìyẹn. Tó bá ní wúrà and you really appreciate your wúrà, wàá tó bá ti ń ṣá, even gold kò ní change, but ó máa dull. Torí ẹ̀ lómi wà tó fi ń nu gold náà tó fi ń dán sí. You understand? Boyo harmony. Whatever peace. Tọ́kù obìnrin bá fún ẹ ní peace. Tẹ́ bá ti ń pẹ́ pẹ̀lú ara yín. Peace yẹn. Wàá love ilé ẹ. Wàá keep ilé ẹ. But my dear, sexual life ò lè dàbí mọ́ tó bá tó stage kan. Ó dẹ̀ máa ń dùn àwọn obìnrin. Do you know how many women I have? Lọ́wọ́ mi nísìn tí wọ́n fẹ́ relationship outside marriage because ọkọ wọn ò dó wọn. Mo dẹ̀ ti advice, yìí tí mo advice tó gbà. Mo mọ nǹkan tó fún mi. Surely what I'm saying here, I'm not saying you should take to my advice. Ọ̀pọ̀lọpọ̀ yín iná ilé lọmọ ẹranko yín máa ẹ gbọ́. Yinka, you are too much. It is happening to me right now and I don't know how to tell my wife. Can you see? A lot of them are doing it. They are doing it. They are doing it. Take a bold step and have heart-to-heart talk with them. They are doing it. And one law, this, well, you will not be told. The church. Because I'm saying it the way it is. I don't want friendship. I don't want you to like me. But take the words of my mouth. We will take a bold step. Darling. Oh, do me. Oko ẹ gbugba tó bá dé ló fẹ́ domi gan bó bá ti gòkè báyìí ṣe ni oko ẹ máa wálẹ̀ kí ló ṣẹlẹ̀ jẹ́ ká ti ẹ jáde kó wá jáde lọ sọ́nà jíjìn níbi tó ti ń ṣe strip club kó wá gbé lọ kó wá máa push obìnrin kan pé kí wọ́n kan bẹ lap dance fún kó kọ́wọ́ bọ̀ wọ́n kó ní sweetheart feel free to do whatever you want to do kó kàn máa monitor wọn pé wọ́n exchange contact kó wá kí ọkùnrin yẹn mọ́lẹ̀ kó mú lọ́lé kó wá wò bóyá kò ní do ẹ fantasy. Mi ní kéèyàn má bú mi o ṣé mọ̀ pé èmi ti outgrow gbogbo yẹn please you see only I am about taking a step as I don't feel my wife anymore and sleeping
Mimo, I don't feel my wife anymore. Maybe also I'm sleeping in my kid's bedroom. Yes. Oh, ọ̀pọ̀lọpọ̀ yín sexual life ọkọ yín ti kú. Sharing sometimes I do flirt or talk about how a woman is sexy to spice my ex-wife, but she take it wrongly. Ṣé nígbà tó ń bá lè bá yín sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ yẹn wọ́n á bọ́ síta. Ọkùnrin tó bá tíyàwó ẹ̀ ò bá ti gbà bọ́ síta torí okú ẹ̀ máa kú. Bídìí bá dẹ̀ bàjẹ́ tó nídìí ló ń dà. Okú ẹ̀ máa kú. Ó láti lọ tó bá ti gbà. Kó mú wúrà ẹ̀ kó shine ẹ̀. Tí ò bá ti gbà pé kíní kan bọ́ síta lọ wá wọn ọmọ wóbè tó ní fùrà àti ọmú lọ sí strip club kó bá wọn tẹ ọmú wọn dáadáa kó massage ẹ̀. O nídìí ẹ̀ kí ọwọ́ ìka ẹ̀ lè gún gẹ́gẹ́ kó lè kíkà ẹ̀ lè ṣe dáadáa. Mú fùrọ̀ wọn kó lọ síbi tó máa ti tẹ àwọn fùrọ̀ tó yé kébù, àwọn fùrọ̀ tó ṣílẹ̀kùn ibodè ọ̀run tó já ìdè, àwọn fùlẹ̀ tó kéde. I'm telling you. Bọ́ síta. Ìwọ obìnrin tó bá dẹ̀ gbọ́n n tí mò ń sọ yìí lọ bọ́kọ ẹ̀ sọ. Kókó tó bá sọ play ẹ̀ fún, má jẹ́ kí wọ́n pretend fún ẹ. Gbogbo wọn náà ti wọnú ayé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti wọnú ayé. Ta ló fẹ́ bá mi submit feedback? That's it. Mo ti submit feedback. Wọ́n láwọn kan pé ó ti wà restricted or something. What's going on? I've submitted a feedback anyways. I've submitted a feedback. Ṣàrẹ́ ni tó fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ pa TikTok. Ṣàrẹ́ ni tó fẹ́ sọ̀rọ̀ níbí báyìí. Hello? Kí ló ń ṣẹlẹ̀? Sorry. Hello? Yes, ma. Yeah. Èmi ni mo. Sọ̀rọ̀ láti ibẹ̀ kan. Okay. Àǹtí Yínká. Option tẹ mú wá ń sìn pé kí èèyàn gbé ọkọ èèyàn, kéèyàn gbé lọ sí ibì kan, kó lọ bá àwọn ladies ṣeré, kéèyàn wá gbé padà sílé. Kò kí n ṣe gbogbo obìnrin ló lè ṣe o. Èmi tí mo sọ̀rọ̀ yìí gan mi lè dán wò. Wáyé tí máa ṣe ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Mi ò sọ pé dandan. Mi ní dandan. Ẹni tí ọ̀nà mi wo lèèyàn wá lè ṣe? Ọ̀nà mi wo lèèyàn nílò? Well, ẹ máa gbàdúrà sọ́lọ́run. Ọlọ́run máa jẹ́ kókó provided tí ó kó ọkọ yín. Yeah, ṣé ó kó ọkọ yín ṣì ń lè mọ́ yín. Of course. So ẹ ní problem. Àwọn kan wà tó jẹ́ wípé ó kó ọkọ wọn ò lè mọ́ wọn mọ́. Wọ́n bá dó ọkọ wọn bá fẹ́ dó wọn kó tó wọlé á ti dà wọ́n ní 2-minute man ni kò dẹ̀ ṣe 2-minute man. Kò ṣe 2-minute man. Wọ́n ní 2-minute man ni. Tó bá fẹ́ wọlé kó tó trust lẹ́ẹ̀mejì okó yẹn á ti rọ kò ṣe 2-minute man. Kò ṣe 2-minute man. So irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n ní problem. Àwọn tó nírú problem yẹn ni mò ń sọ níbí báyìí. And ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin what you are saying èmi ò lè ṣe mi ò ní kó ṣe o but what of tó bá wá find out pé ọkọ ẹ̀ ń ṣe this ó ń ṣe ńkọ́. Èèyàn ti mọ ọkùnrin mọ gbogbo àwọn level bẹ́ẹ̀ yẹn ṣé àwọn kan tó ṣẹlẹ̀ ni pé àzúmi pé èmi accept pé mi àmọ́ enjoy ọkọ mi kí ló fún mi ní full assurance pé ọkọ mi náà enjoy mi. Well lára àwọn listen wàá mọ̀ tí ò bá enjoy ya máa sá fún ẹ kò ní fẹ́ dùn ẹ jẹ́ ká sọ nǹkan mi jẹ́ kẹ́ lómi sọ̀rọ̀ Nikki Arike, do you have anything to say? Yes, ẹ káàsán sister. Ẹ káàsán ìyá mi. Happy Sunday. Same to you. Ẹ ṣé o, mo enjoy iyì wúrà yín yẹn o, lágbára Ọlọ́run ló fún yín ṣe o. Ẹ ṣé ìyá mi. Ọlọ́run ló fún yín ṣe. Irú àwa tọkọ wá sí pẹ̀lú wa nǹkan tó jẹ́ pé ẹ̀kan lọ́dún. Ó tún di December. Well, ẹ̀yin tọkọ yóò sí lọ́dọ̀ yín kò yẹ kẹ́ ní problem yẹn. Tọkọ provided tó yẹ pé kọ́tọ̀ yín bá máa fi dé báyìí ẹ ti pọ́nra yín lẹ̀ ẹ ti ṣe àwọn nǹkan tó yẹ pé àwọn style tẹ́yìn náà máa fún gan a máa dorí ẹ̀rù ni.
Exactly, sister. So ẹ̀yin ò lè ní problem yẹn. I'm talking about àwọn tó jọ ń gbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọ ń gbé ńsìn. Mo mọ nǹkan tí mò ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọ ń gbé ńsìn oko ọkọ wọn ò ṣiṣẹ́ mọ́ tààrà. And ẹ má gbàgbé tóbìnrin bá ti ń bímọ, òbú á máa fẹ̀ ṣùgbọ́n oko ò tóbi sí. Bẹ́ẹ̀ni. Oko ò tóbi sí. So oko tí ò tóbi sí tó ń wọnú òbò tó fẹ̀, ṣe fìpẹ́ ni tó ń dó òbò yẹn máa fi ilẹ̀. Kò lè fi ilẹ̀. Kò lè fi ilẹ̀. Kò lè fi ilẹ̀. Kò lè fi ilẹ̀. Irú àwa ilé ẹ̀kan lọ́dún báyìí kò tiwa ò fẹ̀ àtẹ̀tí bímọ. Bọ̀ bí pé ẹ̀ẹ̀kan lọ́dún ni 2 months péré mọ́ ni. Táwa ti lọ lé tàjọ pàdé ní December ó tún di. So kò lè fi ilẹ̀. Ẹni tó jẹ́ wípé lójoojúmọ́ lòun àtọkọ ẹ̀ jọ ń sùn papọ̀. Kódà kó jẹ́ pé wọ́n fi abẹ gbé ọmọ jáde nínú ẹ̀ ni. Tó bá yá tí o kó bá ń rí the same òbò the same ojú tẹ́ ẹ̀dẹ̀ ṣe nǹkan kan tó different ó máa sú. Exactly. Bẹ́ẹ̀ni ó máa sú. Princess kìíní kan ṣe ní nǹkan tẹ́ fẹ́ sọ. I want to go now. Princess Ọmọbọ́láńlé ṣé kí n gbé yín wálẹ̀ ni. Ẹ ṣé o àǹtí ó dàbọ̀. Ó dàbọ̀. Our great lecturer. Princess Ọmọbọ́láńlé. Ẹ ṣé. Princess Ọmọbọ́láńlé. Okay. Ẹ jẹ́ kí n drop ẹ. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ. Ẹ béèrè nísìnyí ẹni tó bá fẹ́ béèrè. Ẹ lọ máa ṣe exercise kegel exercise ẹ lọ máa ṣe exercise. Àjàó Dọlápọ̀, do you have anything to say? Ẹ ń gbádùn ọ̀rọ̀ tèmi. Hello. Ẹ jẹ́ ń gbẹ́jọ́. Nítorí tí ẹ máa ń dùn mí ni pé àwọn kan á kóra wọn síbì kan wá náà ń bú èmi. Àwọn wo náà? Àwọn tó ní secondary school certificate. Wọ́n náà ń bú èmi. Àwọn tó ń bú yín yẹn gan tí wọ́n worst. Hello. Francis, do you have anything to say, please? Yes, so I have okay. Something to say. Ẹ jẹ́ kí Francis sọ̀rọ̀. Yeah. I already entered before. Okay. Ṣé rí gbogbo nǹkan tí ẹ ń sọ látàárọ̀. Pátápátá. Àwọn obìnrin ò lè understand. Ṣé gbọ́ mi? Yeah. Ó yẹ mi. Àwa ọkùnrin la lè understand. Mo ń gbádùn yín. Mo ń gbádùn yín sẹ́. Hello, mo ń gbádùn yín ẹ̀yin ọkùnrin lẹ lè understand, yeah. Hello, mo ń gbádùn yín ẹ̀yin ọkùnrin. Àwọn ń fi pé bóyá pé eré ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n dẹ̀ mọ̀ pé ilé ti kúrò lọ́rọ̀ eré. Ẹlòmíì títorí nǹkan tẹ̀ ń sọ yìí ó ti gbé oúnjẹ alẹ́ fún olóńgbò jẹ. Nínú kó bá ọkọ ẹ̀ wá tàbí kọ́kọ́ ẹ̀ wá fúnra ẹ̀ amúkànnú méjèèjì. Àwa wo èyí tó wà àwa wo èyí tó wà tó bẹ́tà èyí tó máa pè ẹnu méjèèjì nínú kó bá wa torí tó bá wa a ní access sí gbogbo nǹkan lọ́dọ̀ ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ni a ní access. Ọkùnrin ò dẹ̀ nílé cheat mọ́. Bẹ́ẹ̀ni a free nítorí pé kí ni ọ̀rọ̀ ẹ máa dàbí ọ̀rọ̀ pé ká múlẹ̀ kò dẹ̀ sọ̀rọ̀ kò ó ti kọjá pé kí ni kò ó máa dàbí ẹni pé kémi àti ẹ̀jọ́ múlẹ̀ pé ó da nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀ yìí nǹkan tó fẹ́ kọ́dẹ́ ká ṣe lélẹ̀ yìí ó yá ní ká ṣe kíní yìí o àárín èmi àti ẹ̀ ló máa wà. Bẹ́ẹ̀ni. ó máa wá di pé inú ilé èèyàn lèèyàn ti ń jẹ èkúté onídòdó kò sẹ́nìbọ̀dì tó máa gbọ́. tó o bá ti fọwọ́ mú yẹn bóyá tó pẹ̀ bá dẹ̀ ṣeré lọ síta tó ṣeré lọ lọ́jọ́ kan tó pàdé ọmọ kan tó ní fùrọ̀ dáadáa tára ẹ̀ wà òkè tínú ẹ̀ dùn pẹ̀lú ẹ̀ kò wá ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mọ́ láàárín
ọkọ ẹ̀ kò ní mọ̀ bóyá ìgbà yẹn lórí ẹ̀ máa wá pé bóyá ìgbà yẹn lórí ẹ̀ máa wá pé nítorí pé kí ni tá bá kúrò nílé láàárọ̀ pé ó dà o bye bye o à ń lọ síbi iṣẹ́ o ṣé o mọ̀ bóyá ibi iṣẹ́ ni mo lọ direct ni. ẹni sùúrù ṣé ẹ̀yin ọkùnrin ṣé ẹ prefer kí ṣé ẹ like threesome. ṣé rí ní ọ̀dọ̀ tèmi èmi ò fi bẹ́ẹ̀ like threesome but èmi máa prefer kí n rí èèyàn tó jẹ́ pé yes tí n bá. No, kò lè in that case obìnrin ò lè bá ọkùnrin wá a permanent girlfriend. No, obìnrin ò ní bá ọkùnrin wá permanent girlfriend di afẹ́ fi polish wúrà. Yeah, obìnrin ò ní irú nǹkan bá yẹn ó ní bó ṣe máa ṣe tó yẹ pé tẹ bá ti ṣe one off yẹn báyìí kó ní kálukú máa lọ ni kò sí contact kò sí anything. ẹni sùn rẹ jẹ́ kí Báyọ̀ Harmony sọ̀rọ̀ tó ló ti sọ pé bring me Báyọ̀ Harmony. Hello Aunty Yinka. Hello, ẹ sọ̀rọ̀ ẹ gbóhùn sókè kíákíá. Yeah, ṣé ń gbọ́ mi? Yeah, mo like program yín ẹ ṣe kan. Ṣé rí nǹkan tẹ́ ń sọ yìí ó ti ṣẹlẹ̀ ní during my ìgbà tí mo wà pẹ̀lú ex-wife. Ikọ̀ máa talk down ọkùnrin, ó máa nag ọkùnrin. So sometimes I do flirt with other women. Ní ṣe ṣejú ẹ o, màá kàn máa sọ̀rọ̀ bí ká máa wo TV kí máa sọ pé woman yìí wo gbá wo àwo. Ó máa ń get it wrongly. So gbàtà depart. So mo lọ bá girlfriend mi tájọ wà ní school. So àjọ meet so a lọ ṣùkú dáàdì mi. Then mo tún meet another friend. First 93 some kọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn. Torí inú yàrá kan náà fi wá sí. Ní hòtẹ́ẹ̀lì yẹn tóbi gan. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà nínú yàrá. Mi ìmọ̀ bí mo fẹ́ ṣe àwọn méjèèjì ń wura wọn. So ìgbà tó di lóru kọ́njí mú mi kọ́njí mú àwọn méjèèjì. So mo kọ́ tàn sí kan. A ṣeré ìkejì ò sùn ó pretend bẹ́ẹ̀ ni pé òun sùn. Ìgbà tá a ṣeré mo fi yẹn lẹ̀ mo lọ bá kejì. Ìgbà tó yá àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtúntúmọ̀ àbẹ̀rẹ̀ sí ṣeré. Èmi gan mọ̀ pé mo strong báyẹn o Aunty Yinka. Of course. Ọkùnrin lọkùnrin máa jẹ́ o. Wọ́n fẹ́ pa mí. Mo ṣe ń tọ̀n àwọn méjèèjì wọn ò tijú mọ́. So I enjoy ara wa gidi kan. And then mo ní true experience irú nǹkan báyìí ìgbà tí mo wà ní school náà. Mo end up àwọn girlfriend méjì visit me at the same time. So mi ò ní choice. Ẹ fi ti school yẹn lẹ̀ ẹ jẹ́ ká gbé ẹlòmíì hi chief. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Sherry, mo ń gbádùn program yín. In fact máa ń wò pé bó lóbìnrin gan ti wà ọlọ́run máa jogun ọpọlọ fóbìnrin yìí àti pé ó máa ń lọ sílé everybody láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Honestly, I wonder where you got that wisdom from. Honestly, if you don't know, if anybody has never told you, you're highly talented. Honestly, everything I've been following your programs quietly. I may not even contribute. I will just be wondering. You see, everything you are saying is perfectly correct. I have similar experience. I'm telling you the truth. It's like you are just, you know. Ẹ bá wọn yóò kí gbóòótọ́ ọ̀rọ̀. Ẹ wo eléyìí sí ẹnìkan ní mi ò ní lè ṣe bẹ́ẹ̀. O ò ní lè ṣe pẹ̀lú ọkọ ẹ. Bí ọkọ ẹ ń ṣe pẹ̀lú ẹlòmíì ó dẹ̀ ń dalé ẹrú. Àwọn ẹlògbóbìnrin méjì níta ó dẹ̀ ń dalé ẹrú. Ẹ jẹ́ kí wá sọ tòótọ́ fún yín sà. Ọkùnrin tó bá ti ṣe threesome pẹ̀lú obìnrin méjì ilé ẹ̀ ti dàrú torí kò lè ní attention fún ilé ẹ̀ mọ́. That's the truth. Why tó ṣe máa wá aláwù bẹ̀ irú ẹ̀ kó ṣẹlẹ̀. God, that is what I don't want to go into details, honestly. But you are doing a very good job, sister. You are really doing a very good job. Because at times you realize that ṣé nǹkan kan ṣe mí ni okay jẹ́ kí n jẹ́ try àádẹ́rì pé kò sí nǹkan kan tó ń ṣe. Kò sí nǹkan kan. Kò sí ò ní problem kankan.
but you just need to. Òbó inú ilé yẹn ló fẹ́ kó bá oko. Òbó ni, òbó inú ilé yẹn ló kó bá. Gbogbo nǹkan tẹ́ sọ ó ń tó tọ́ ni. Ó in fact kì í ṣe ó ń pààyàn gan. Òbó inú ilé ló fẹ́ kó bá. Torí òbó ń fẹ́, oko ò dẹ̀ tóbi sí. But they don't want to understand. Bí àwọn bàbá wa nǹkan tó jẹ́ ká ayé wọn dájú ti wà lọ. Tó bá tẹ̀ wá fẹ́ ẹ má bínú sá. Tó bá wá fẹ́ jókòó sínú ilé yẹn. Tó dẹ̀ fẹ́ gbádùn ilé yẹn, ó máa support oko yẹn ni. Ó dẹ̀ better kó support ẹ by fantasizing than kó lọ mú níta tó máa wá fún ẹ ní problem nínú ilé. Nǹkan tí ò yé wọn nìyẹn. Because sínsìn ìwọ gan àti ọkùnrin tó lè ṣe dáadáa nínú ilé, inú ẹ ò lè dùn. Wàá máa wò pé kí ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ọjọ́ tó bá ti lọ ṣe pé ìta ó tán nìyẹn. Ó ti tán. Tó dẹ̀ wá rí aláìsí pé kò dẹ̀ sí nǹkan tó ń ṣe ẹ o. Àjàjà kí ìyàwó yẹn má tún wá fún ẹ ní ìfọkànbalẹ̀. Kò má rí ayọ̀ nù lẹ́yìn. Wọ́n ti lé ẹ síta tán. Ẹ ṣé sir. Finest Papi, do you have anything to say? Finest. Àǹtí Yinka, ṣe rí obìnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó sọ pé òun ò lè gbà, òun ò lè ṣe kíní kan. Obìnrin yẹn òun gan ṣe ń ta. Ẹ tiẹ̀ fi yẹn lẹ̀. Finest Papi, do you have anything to say? Ẹ jẹ́ n drop ẹ. Ọ̀pọ̀lọpọ̀ wọn will come on my platform, wọ́n wá hide. Wọn ò ní sọ̀rọ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé òótọ́ ni mò ń sọ. I don't understand these people. Bí mo ṣe wà ẹjọ́, ìwọ tó bá ń gbé ní London, ìwọ bóyá age ẹ wà between 40 and 45 or 39 to 45. Tí ara ẹ sì jẹ́ dáadáa lọ́kùnrin, kàn sí mi. Mo léyàn tó jẹ́ wípé nǹkan tó nídìí nìyẹn. Wá gbọ́, ẹ má ti torí pé bóyá obìnrin tó dàgbà ó wá dé tí ẹ fi pé sugar mommy ni a máa ra nǹkan fún yín. Ẹ̀yin ò ní ṣe nǹkan kan. Ẹ kàn fẹ́ ẹ tí pé kẹ́ máa gbà kẹ́ máa ní nǹkan tẹ́ máa fi reciprocate. It's not going to work like that here. Yes, I want to introduce you to obìnrin tó jù ẹ lọ. Ṣùgbọ́n tó bá ti ṣe nǹkan fún ẹ náà, ìwọ náà láti reciprocate. O láti máa ṣe bẹ́ẹ̀ ni pé bí sugar mommy ni. No. Òun ló nídìí ẹ, ó nídìí oko abẹ́ ẹ kó effort pẹ̀lú oko abẹ́ àìmọye àwọn tó lóko jù ẹ lọ. So mo need àwọn ọkùnrin tí wọ́n dàgbà jù tí oko abẹ́ wọn dẹ̀ sì dúró re. Tí wọ́n lè service obìnrin tó dàgbà. Àwọn mo dẹ̀ ń sọ fún yín ẹ̀yin ọkùnrin, ẹ spice up relationship yín. Ẹ̀yin ọkùnrin náà kò ń ṣe pé kó yín kú. Òbó ń fẹ́ oko ò tóbi. So ìwọ obìnrin tó ọkùnrin tó bá mọ̀ pé tó gbangba sùn lọ yẹ kọ sí mi lórí +4474048512234. Kẹ́dẹ̀ lọ ẹ lọ register ní shabarikolo.com. Òtítọ́ korò létí bẹ́ẹ̀ ni lóòótọ́ ni kọ sí mi. Mo ní àwọn àgbàlagbà obìnrin lọ́wọ́ tó ní ìdókò. Hello? Hello, ṣé ń gbọ́ mi ma? Mo ń gbọ́. Ẹ ṣé gan àti Yinka, God bless you. Yeah. So, and God continue to improve your knowledge and understanding. Lórí ọ̀rọ̀ oko àtòkù bó ṣe impact ẹ̀ ní family. Kẹ́rí omi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí, èmi ni mo kọ earlier wípé mo ti lọ ń sun yàrá àwọn ọmọ mi. Kẹ́rí what I found out is àwọn obìnrin míì bóyá tí wọ́n bá ti feel pé àwọn ti bímọ tán, àwọn ò ní any expectation mọ́ látọ̀dọ̀ ọkùnrin yẹn concerning wípé bí àwọn ṣe lè máa exercise that natural responsibility. Jẹ́ pé ọkọ àtòbò oko kò ní anything láti lè sí òbò ìwẹ̀. But tó bá ti ń dé stage yẹn mo feel wípé oko yẹn máa fà sẹ́yìn. Wọ́n máa fà sẹ́yìn. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ó ti pẹ́ tí mo ti wà ń lu òyìnbó. Mo ti lọ sí parties tó jẹ́ pé yes, àwọn obìnrin máa pọ̀ rẹpẹtẹ orgies tó jẹ́ pé a ti ṣe oríṣiríṣi ká tó fẹ́ yàwó. So ìgbà tí a wá fẹ́ yàwó tán la wá rí pé gbogbo àwọn spice yìí ta máa ń rí ní gbogbo ìgbà tá a ṣì ń jayé kiri. So ó yẹ kí ìyàwó wa free láti máa fún wa ká má lè lọ ṣe níta. You get ma? But unfortunately, it's just opposite.
it's just opposite tó jẹ́ wípé màá wò pé kí ni mo wá fẹ́ yàwó fún gan báyìí sí nǹkan ọ̀sẹ̀ fún pé ok ìyàwó mi a máa sọ wípé àwọn èèyàn drop dead they are dropping dead ọ̀n ṣe kínní èèyàn mélòó ló ti single sí tó gbọ́ tó drop dead àwọn family men internal stress ló ń pa wọn ròbòdò nù lé wọn láti distress ara wọn ròbòdò so èmi ṣe ń bọ̀ wá bá yín o personally àti nǹkan mo ṣe ń bọ̀ wá bá yín. Yeah, you can tó bá jẹ́ pé London if you are in London ẹni tó bá wà ní London mo ní àwọn obìnrin lọ́wọ́ but ẹ jọ bẹ́ẹ̀ ni ẹni tó kó ẹ bá charge má dẹ̀ ṣahun má ti torí pé àgbàlagbà ni òun ló máa ra nǹkan fún mi no it's not gonna happen like that so pè mí sórí +4 send message sí mi lórí +447404851234 má sọ pé òun ló máa kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórí platform mi tó bá dẹ̀ wà ní Houston lọ́kùnrin tó kó ẹ bá charge dáadáa mo lóbìnrin tó ń bọ̀ tó nídìí ọkùnrin wọn ò nídìí ọkọ ẹ̀yin tẹ́ dẹ̀ níyàwó tẹ́ lọ́kọ lé tí o kó ọkọ yín tí ń rọ lórí òbò yín ẹ lọ máa pe ọkọ yín jókòó kẹ́ lọ máa ní àtọ pẹ̀lú ẹ má tanra yín sabarikolo.com ẹ má gbàgbé láti lọ wo Iyì Wúrà lórí Yinka TNT TV mi sí Nàìjíríà o mo ní ní dáwọn ọmọ ẹ ní Nàìjíríà ni no wọ́n máa padà wá bá mi ni ẹ padà wá ẹ lọ wo Yinka TNT ẹ lọ sí orí Yinka TNT TV lórí YouTube channel kẹ́ lọ wo Iyì Wúrà nọ́mbà wo no ó ní wọn kì í pe nọ́mbà lórí TikTok okay mo rò pé ẹ pe nọ́mbà kan sí na lọ sórí page mi wẹ máa rí nọ́mbà mi bẹ́ẹ̀ okay yeah Yinka TNT TV Iyì Wúrà ó sì ń show ń bẹ ẹ má gbàgbé láti ra ilẹ̀ Danabit náà ẹ pè mí fúnlẹ̀ Danabit dẹ̀ mo need àwọn ọkùnrin tí wọ́n sì ní agbára from 40 or 39 and above torí àwọn obìnrin tó wà lọ́wọ́ mi 59 60 ni wọn ò dẹ̀ ní ìdí àgbàlagbà so bó bá lè ṣiṣẹ́ ẹ tó wà ní London tí o dẹ̀ jẹ́ wípé ò ní sọ pé orí sugar mommy òfò kan wọ́n máa ṣe fún ẹ wo ò ní ṣe irọ́ kò lè ṣẹlẹ̀ wọ́n fẹ́ kó pamper wọn wọ́n fẹ́ kó dó wọn kó bò wọn gba ṣáká wọ́n fẹ́ kó dó wọn nídò bí wọn adó ni má dó tàná wọ́n fẹ́ kó dó wọn gidi kí wọ́n feel youthful kára wọn jí pépé ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ máa ṣe show mo bẹ̀ yín bẹ́ẹ̀ bá ṣe show fún mi òkìkí mi ò ní kàn ẹ lọ ṣe show fún mi ẹ kú ojú lọ́nà adùn àti olólùfẹ́ ó dàbọ̀. yéèpà ṣe ẹ pẹ́ fún wa. Who cares?